أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله adúpẹ́ fún Ọlọ́run Ọba àtọrọ àlékún kẹ́ àti gẹ̀rẹ̀ fún Ànábì wa sallallahu alaihi wasallam abẹ́ Ọlọ́run Ọba nínú àánú rẹ̀ kó má ṣàlékún àánú rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ fún wa ọlá jẹ́ kan ṣe Ọlọ́run Ọba pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba ní àsìkò yìí bí ẹ ṣe ń wò wá tí ẹ sì ń gbọ́ wa ntí a yára rárá wa létí rẹ̀ òun náà nípa nǹkan kan tó ṣe pàtàkì tí Ọlọ́run Ọba sì nífẹ̀ẹ́ rẹ̀ gan tó sì pàṣẹ kí a máa ṣe nǹkan ọ̀hún kí ni nǹkan yẹn òun náà ni dhikrullah mímọ rántí Ọlọ́run Ọba. Ọlọ́run Ọba sọ láwọn àyè tó pọ̀ ní al-Qur'an al-Karim tó ti pa wá láṣẹ mímọ rántí rẹ̀ lára wọn ni fadhkuruni adhkurkum washkuruli wala takfurun. Ẹ máa rántí mi màá máa rántí yín, ẹ máa dúpẹ́ fún mi, ẹ má ṣe kèfèrí. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run Ọba tún sọ láwọn àyè tó pọ̀ nínú al-Qur'an al-Karim. Kódà Nabi wa sallallahu alaihi wasallam náà ni mathalul ladhi yadhkuru rabbahu, àpẹẹrẹ tí máa rántí Ọlọ́run Ọba rẹ̀ walladhi la yadhkuru rabbahu, àtẹntí rántí Ọlọ́run Ọba rẹ̀ kamathalil hayyi wal mayyit. Ó túnmọ̀ sí pé tí rántí Ọlọ́run Ọba alààyè ni, ẹni tí rántí Ọlọ́run Ọba òkúnù kódà kò bá máa rìn ní orílẹ̀. Ẹ wá rí ìrántí Ọlọ́run Ọba yìí tí Ọlọ́run Ọba pàṣẹ rẹ̀ pé ká máa ṣe yìí ó ní ìtumọ̀. Ọ̀pọ̀lọpọ̀ míì lónìí wọn ò gbọ́yé, wọn ò ní fún nítumọ̀ kankan míì ju ìtumọ̀ ẹyọ kan péré lọ. Bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ìtumọ̀ dhikrullah tọ́lọ́run Ọba pàṣẹ rẹ̀ nínú al-Qur'an bọ́lọ̀ gan ṣe lò àti bá Nabi sallam ṣe lò ó ní àwọn ìtumọ̀ tó pọ̀ dáadáa. Àkọ́kọ́ èyí tí ó jẹ́ pé yóò kọ́kọ́ tabadara ila dhihin tí ó kọ́ wá sí làákàyè wa tá a bá ti gbọ́ dhikrullah òun náà ni ìmọ̀ rántí Ọlọ́run Ọba lórí pẹ̀lú ahọ́n wa. Naam, ilé ìrìnlẹ̀ gan kódà gan ó rinlẹ̀ pé Ànábì wa sallallahu alaihi wasallam kana yadhkurullah fi jami ahwali, gbogbo ṣe sí Ànábì sallallahu alaihi wasallam bá wà ní ti máa rántí Ọlọ́run Ọba. A jẹ́ pé ilé ìwọ̀n wà nínú ẹ̀kọ́ tó yẹ kí àwa tá a jẹ́ mùsùlùmí kárípa akọ́ gbogbo èyíkéyìí tá a bá fẹ́ ṣe, a fẹ́ wọlé wa ní o, a fẹ́ jáde ní o, a fẹ́ jẹun ní o, a fẹ́ mu ní o, a fẹ́ sùn ní o, a jí ní o, gbogbo èyíkéyìí tá a bá fẹ́ ṣe, a fẹ́ gun nǹkan gùn ní o, pátápátá ó dà àtàǹgbà téèyàn bá fẹ́ súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ tọkọ àti ìyàwó bá fẹ́ súnmọ́ra wọn á rántí Ọlọ́run Ọba. Gbogbo àwọn àyè pátápátá èèyàn wà lóru ní àbọ̀sán ni o, ìrántí Ọlọ́run tó yẹ pé a fi máa ń wáṣọ ń bí aburú, ìrántí Ọlọ́run tá a fi máa tọrọ dáadáa àti ìrántí Ọlọ́run Ọba tó jẹ́ pé lójoojúmọ́ la gbọ́dọ̀ máa ṣe dáadáa. Afdalu dhikr la ilaha illallah. So gbogbo àwọn eléyìí ó túmọ̀ sí ìmọ̀ ìrántí Ọlọ́run Ọba. Lára àwọn ìtumọ̀ tí ìrántí Ọlọ́run Ọba tó tún ní òun náà ni ìmọ̀ ṣe wáàsí fúnra ara wa. Ni wọ́n ṣe wáàsí fúnra ara túmọ̀ rẹ̀ ni ẹ̀rí Ọlọ́run ní fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Dhikiru náà lọ́lọ́run Ọba ló ń bẹ̀ yẹn o. Ọlọ́run ní ẹ máa ṣe ìrántí fúnra yín torí pé ìrántí ní tí ó máa ń ṣe wa ní mùsùlùmí ni. A jẹ́ pé eléyìí náà iṣẹ́ tá a gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ tá a gbà láti ṣe ni. Lára túmọ̀ dhikrullah òun náà ni mímọ̀ ronú Ọlọ́run Ọba, mímọ̀ tọrọ àforíjìn. Ọlọ́run Ọba sọ pé walladhina idha fa'alu fa'isha, ara àwọn tọ́lọ́run ló ń gbèsè àlìjánnà fún àwọn tó jẹ́ pé tí wọ́n bá ṣàìdá kan aw zalamu anfusahum àbí wọ́n bá ṣàbòsí fẹ́mi ara wọn dhakarullah, wọ́n rántí Ọlọ́run Ọba. Ìrántí Ọlọ́run Ọba pé àwọn ti ṣàìdá màlà wọ́n fẹ́ ṣe yìí o, wastaghfaru li dhunubihim, wọ́n wà fẹ́ẹ̀fẹ́ nu wọn sọ pé Ọlọ́run foríjìn wa o, wa man yaghfiru dhunuba illallah, kò sẹ́ni tó lè ṣàforíjìn ẹ̀ṣẹ̀ náà ju Ọlọ́run Ọba lọ. Nítorí ìdí eléyìí ẹ jẹ́ kó jẹ́ pé tá a bá ti ń sọ pé ìrántí Ọlọ́run Ọba gbogbo àwọn ìtumọ̀ tó níyẹn náà ni ká máa mọ̀ pé ó túmọ̀ sí, gbogbo rẹ̀ náà ní ká sì rí mọ̀ pé à ń lò nínú ìṣẹ̀mí wa. Díẹ̀ nínú wọn náà ni a sọ fún wa pẹ̀lú ògo Ọlọ́run tọ́lọ́run bá tún kádàrá lásìkò míì á tún fi àlékún kún àwọn eléyìí. Abẹ́ Ọlọ́run bá nú àánú rẹ̀ kó ṣe wá nú àwọn ẹrú rẹ̀ tó jẹ́ pé yóò máa rántí rẹ̀ lóru lọ́sàn-án ní kọ̀kọ̀ àti ní gbangba ni. aqulu mastasma'un wa astaghfirullah al-azim al-jalil li wa lakum wa lisa'iril mu'minin. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.